A kú dédé àsìkò yìí, mo kọ́kùnrin mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi nínú ilé, gbogbo yín pátápátá ni mo kí láláì ní olódì kankan. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ìkànnì yìí, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Àbòsí ń tolókun, àbòsí ń tọlọ́sà, ẹ̀rí náà kàtàkẹ́ torí kan. Tó bá jẹ́ pé àárọ̀ ni ẹ wà níbi tẹ́ ti ń wò mí lénìí, mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Tó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí ni, orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní ṣe wá, kò ní sọmọ wa. Kí mo mú wá fún wa lénìí, ó ní àgbo fún ọmọ tá ṣẹ̀ṣẹ̀ bí. Ọmọ tá ṣẹ̀ṣẹ̀ bí tó wá ń rù, ọmọ àkókó tó ń gbẹ, tàbí tó jẹ́ pé ọmọ tí kò sùn, jẹ́ pé gbogbo ìgbà ló máa ń pariwo, ló máa ń sunkún. Wọ́n ń pe kíní kan ní ọkà orí. Ọkà orí yìí tó bá mú ọmọ, kò ń jẹ́ kí ọmọ dàgbà, kò ní jẹ́ kí ọmọ kó dàgbà. Kò sí bó ṣe lè fún ọmọ yẹn lóúnjẹ tó, ó máa rù, ó máa gbẹ ni. Ọmọ yẹn ó máa rù, yóò máa gbẹ ni. Ó ti yé yín? Tọ́mọ yẹn bá ń rù tó ń gbẹ, kí wọ́n láwá ṣe? Oògùn fún ọmọ tó ń rù tó ń gbẹ, tàbí ọkà orí, tàbí inú ìwọ́ tó bá ń dọmọ láàmú. Àgbo ẹ̀ mo mú wá fún wa lénìí. Báwo la ṣe máa ṣe? Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sórí ìkànnì yìí. Ẹ̀rí náà kàtàkẹ́ torí kan. Ìfẹ́ tẹ́ ní sí wa tẹ́ fi ń wò wá ní gbogbo ìgbà, Ọlọ́run nípa náà fẹ́ náà. Ọfà ayé ò ní bà wá tọmọtọmọ tẹbí tará. Ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ìṣe mi, bí mo ṣe máa ń sọ, gbogbo tí a bá ti ń mú wá, ẹ jẹ́ kí a máa kọ́lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, lẹ́yọ kọ̀ọ̀kan, ká máa kọ́lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Tí ò bá wúlò lénìí, yóò wúlò fún wa lọ́la. Tí ò bá wúlò lénìí, yóò wúlò fún wa ní ọ̀la. Kí wọ́n la máa wá fún àgbo ọmọ tí a ṣẹ̀ṣẹ̀ bí, ọmọ kékeré. Ẹwo tó wà lọ́wọ́ mi yìí, tí ó gbọ́ wá la mọ̀, ewé ni wọ́n ń pè ní ewé omù. Ẹ jẹ́ kí n fi hàn wá dáadáa. Fún àǹfààní àwa tí a bá mọ̀, wọ́n lè ń wò ní ọwọ́ mi. Òun ni wọ́n ń pè ní ewé omù. Tẹ́rí ewé omù yìí, ibi odò ló máa ń gbé. Ibi odò òun ni ewé yìí máa ń gbé. Tí odò ló máa ń wà. Tẹ́rí ewé yìí, tá bá ti wá já ewé yìí, ewé omù àti ewé kàkàsẹ́ńlà. Ewé tó wà lọ́wọ́ mi, òun ni wọ́n ń pè ní kàkàsẹ́ńlà. Ewé kàkàsẹ́ńlà, òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi. Jẹ́ kí n fi hàn wá dáadáa. Ẹ ti rí báyìí. Ewé tí wọ́n ń pè ní ewé kàkàsẹ́ńlà, òun lẹ̀ ń wò yìí ní ọwọ́ mi. Ó di méjì. Ewé tó wà ní ọwọ́ mi tẹ́ ń wò lọ́wọ́ mi, ẹ wò dáadáa. Òun ni wọ́n ń pè ní ewé ahọ́n ẹkùn. Ewé ahọ́n ẹkùn. Ewé yìí, ó máa ń hàyàn lọ́wọ́. Ẹ bá fọwọ́ kàn án, ó máa ń hàyàn lọ́wọ́ báyìí. Ó máa ń hàyàn lọ́wọ́. Híhàyàn lọ́wọ́ yẹn,
ó dàgbà tá a bá mú ewé ìpín dání, ewé ìpín ṣe máa ń hàyàn lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ ni ewé ilé náà ṣe máa ń ha èèyàn ní ọwọ́. Tá a bá kọjá lára ewé yìí títàkùn ẹ bá kọ́ wa lára ó máa ń fún wa ní mark ní ara. Ewé tẹ́ ń wò lọ́wọ́ mi ni wọ́n ń pè ní ewé ahọ́n ẹkùn. Òun lẹ́ ń wò lọ́wọ́ mi, ewé ahọ́n ẹkùn òun lẹ́ ń wò yìí. Ẹlẹ́ẹ̀kẹrin, ẹ wo ewé tẹ́ ń wò ní ọwọ́ mi òun ni wọ́n ń pè ní ewé aberodefe. Òun lẹ́ ń wò yìí, ewé aberodefe. Ẹ ti rí báyìí, òun lẹ́ ń wò yìí, òun lẹ́ ń wò yìí, ewé aberodefe òun lẹ́ ń wò ní ọwọ́ mi. Ewé tán ń pè ní ewé aberodefe òun ní. Ṣé ẹ rí ewé yìí? Ewé mẹ́rin ni. Ewé kàkàsẹ́ńlà, ewé aberodefe, ewé ahọ́n ẹkùn, ó di mẹ́ta. Ewé òmù òun ni ẹlẹ́ẹ̀kẹrin, àti èèpo àgbọn. Kò sí èèpo àgbọn yẹn ń bì báyìí, mi bá fi hàn yín. Ṣé ẹ rí ewé mẹ́rẹ̀ẹ̀rin yìí? Ẹ rí mo ṣe di ewé yìí, bá ṣe dì í nìyẹn. À á dì í báyìí. À á dì í. À á di ewé yìí. Bá ṣe dì í nìyí. À á kó sínú òrù. Tá a bá rí òrù, a lè kó sínú pọ́ọ̀tù ìgbàlódé. Ká kó sínú pọ́ọ̀tù ìgbàlódé. Àgbo fún ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí tó ń rù tó ń gbẹ òun ni mo mú wá fún wa lénìí. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Ẹ bá mi share fídíò yìí káàkiri, bá mi like ẹ̀. Ṣé ẹ rí ewé mẹ́rẹ̀ẹ̀rin yìí? À á kó papọ̀ sínú òrù àti ẹ̀rù alamọ. Ẹ jẹ́ kí n fi ẹ̀rù hàn yín. Ní tí à ń pè ní ẹ̀rù, mo fẹ́ fi hàn yín. Wọ́n fi hàn wá yìí. Ẹ ti rí báyìí, ẹ̀rù ní ẹ̀rù alámọ́ òun lẹ́ ń wò ní ọwọ́ mi. Tó bá jẹ́ ọkùnrin ni ọmọ tí a bí yìí, tó bá jẹ́ ọkùnrin ni, ẹ jẹ́ ká mú ẹ̀rù yìí 9 ká fi tẹ́lẹ̀ inú kòkò tá a mọ̀ sí pot. Ká wá mú òkúta akọ 9, akọ òkúta ká fi tẹ́lẹ̀ inú kòkò. Tó bá jẹ́ obìnrin ni 7 ni. Tó bá ti wá ṣe báyẹn tán, gbogbo èròjà tó kù yìí, ewé mẹ́rẹ̀ẹ̀rin àti èèpo àgbọn a kò lè lórí. Báwo la ṣe máa wá ṣe? Omi lásán là á fi sè é. Omi lásán òun ni à á fi sè é. Bá ti wá sè tó jiná, ẹ ká máa fún ọmọ yẹn mu. Kó jẹ́ pé àgbo yìí ni ó jẹ oúnjẹ tọmọ yẹn ó máa mu ní gbogbo ìgbà. Tó bá wù wá, a lè máa fi àgbo yìí, a lè máa fi wẹ ọmọ. Tó bá wù wá, a lè máa fi wẹ̀ ẹ́. Ẹ rí i pé eegun ọmọ yẹn yóò ṣe kórókóró ni. Eegun ọmọ yẹn yóò lè kórókóró ni. Ẹ má jẹ́ ká fi ṣeré. Àgbo fún ọmọ tí a ṣẹ̀ṣẹ̀ bí. Àgbo fún ọmọ tí a ṣẹ̀ṣẹ̀ bí. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Bá mi share fídíò yìí káàkiri, bá mi like ẹ̀, bá mi subscribe. Ní tí mo fẹ́ lọ́wọ́ yìí lólùfẹ́ mi náà nìyẹn. Mo dẹ̀ mọ̀ pé ẹ ṣe fún wa. Orúkọ ẹ̀ lólùfẹ́ mi tí ẹ ń pè mí, tí ẹ ń béèrè nǹkan sí kejì. Tẹ́ ẹ sọ fún mi pé mo ti ṣàlàyé àwọn oògùn fún yín, àwọn ewé fún yín, pé ẹ ṣe ẹ dán wò. Ẹ dẹ̀ rí i pé mo ṣe sọ yìí náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí. Mo dúpẹ́ gidi lọ́wọ́ yín o. Ẹ má wá dúpẹ́ fún mi. Ọlọ́run ọba Elédùmarè òun ni kẹ́ ẹ dúpẹ́ fún. Àgbo yìí, àgbo fún ọmọdé tá a ṣẹ̀ṣẹ̀ bí ni. Ó dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Orúkọ ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, ẹ ti mọ̀ bí ẹ mọ owó. Orúkọ mi náà ni Dr. Abiz Abolade. Ire o, ó dìgbà kan náà.